A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ kárí ayé nílé lóko lẹ́yìn ìdáríwo tí atẹ́gùn àwọn ìkànnì fẹ́ dé. Lónìí a ti wà pẹ̀lú àgbà oyè nílẹ̀ Yorùbá, ọ̀kan gbòógì nínú àwọn olóyè ńlá nílẹ̀ Yorùbá. Àwọn náà ni àgbà Akínbáṣọ̀run ilẹ̀ Yorùbá, àgbà oyè Waheed Muraina Shile Alexandra. Ọ̀dọ̀ náà la wà. Lóògùn ọ̀fẹ́ o. Lóògùn ọ̀fẹ́ o. Bàbá ká tó wọnú ìtẹ́ bá kí gbogbo ọmọ Yorùbá kárí ayé. Mo kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí àwọn tó jù mí lọ. Mo kí baálẹ̀ baálẹ̀, mo kí lọ́ba lọ́ba, mo kí níjòyè níjòyè. Wọ́n náà kì í kéré ká má jọ ẹnìkan lọ. Mo kí gbogbo àwọn tó jẹ́ àbúrò lẹ́yìn. Mo kí yèyé, mo kí bàbá pé àṣà wa kò ní mẹ́rí, Yorùbá kò ní rẹ̀yìn. Iwájú lápá ajá ń gbé, iwájú làwọn máa lọ. Bàbá gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ olóyè ńlá ní ilẹ̀ kóòtù òjìire, nípa ọrọ̀ ajé ilẹ̀ wa náà ni a fẹ́ sáré mẹ́nubà. A rí i pé lẹ́nu bí ọjọ́ mélòó kan owó epo wa ó ṣe ń lọlẹ̀ ló ń lòkè. Àwọn kan ń tà ní ẹgbẹ̀rún kan náírà, àwọn kan ń tà ní 960, àwọn kan ń tà ní ó tẹ̀ tí wá polúkúmuṣu kò yá àwọn èèyàn mọ́. Àwọn tó ń lo mọ́tò gan-an alóore ojúmọ́ náà ń complain epo. Àwọn tá a ní mọ́tò ká gbé sílé gan ẹ̀rù ń bà wá nítorí epo náà ni. Bàbá kí la fẹ́ ṣe? Kí ni ọ̀nà àbáyọ? Bí bá ti máa wò bó ibi máa lọ náà nì. Wọ́n ní àbùkù ẹrù ẹwọ́, oní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀. Ètò ìṣèjọba wa látòrí àwọn òyìnbó tó fún wa lómìnira, wọ́n ti ya pílánì lẹ̀ fún wa lẹ́lẹ́kùnjẹkùn. Ó ní bọ́n ṣe ń ṣe nígbà yẹn. Ibi tó bá ẹ̀pà mu north, ibi tó bá kásìn màálù kásìn nǹkan mu, ibi tó bá kòkó àtòbí mu. Ṣùgbọ́n pílánì yẹn fún ara wa la fi ọgbọ́n àgbọ̀ngbù làwa fi yí padà, làwa tún ti wà mọ́. Ibi tí ọgbọ́n àgbọ̀njù, ìmọ̀tara ẹni nìkan, ibi tó bá wa dé ní ilẹ̀ Yorùbá, òun náà làbára wa pàápàá nílẹ̀ Nàìjíríà. Nídìí tó fi mú mi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní ọ̀nà kan ò wọjà. Ọ̀nà kan ò wọjà yẹn dífá fún pé anybody náà lè gbà láyè láti ṣòwò. Olójú kan ló ń jọba nílẹ̀ afọ́jú. Ibi tí ò bá ti sí orogún, tí ò bá ti sí bí ebélé yóò tà fún mi máa lọ síbòmíì, ohunkóhun tó bá wọn ènìyàn náà ló máa tà. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo wọn náà rọ̀ gbọ̀kú sórí ọ̀rọ̀ elépo dé. Nígbà tí Nàìjíríà ní 1960 tá gbòmìnira, owó tán fi kọ́ kòkó house ní Ìbàdàn, owó kòkó ni kì í ṣòwò epo. Owó tán kọ́kọ́ fi kọ́ Nigeria Television sí Ìbàdàn, owó kòkó ni o. Àwọn gbọ̀ngàn ó wà láké, centenary hall Aké, Màpó ó wà nìbàdàn, káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá bí owó kòkó ni. Ṣùgbọ́n nígbà tí adẹ̀ ti rí epo báyìí ni gbogbo wọn ti kúrò ní orí kòkó, kọfí, èkùrọ́. Wọ́n ti ka gbogbo ẹni tó bá wà ní oko, wọ́n ti kà kún ọ̀lẹ. So nígbà tó dẹ̀ pé orí owó epo yìí náà là ń dìbéètì owó dọ́là lé lórí. Òun náà ni okòwò tá a rí pé oníkìmí ní Nàìjíríà tí òun bá gbé, tí àwọn ìjọba tó bá tún fẹ́ rówó ń bò míì náà máa gbé tax sórí àwọn ilé iṣẹ́, pàápàá àwọn èèyàn. So
so kò dẹ̀ sí nǹkan míì tó tún mówó wá ju méjì tí mo dárúkọ yẹn lọ. Dangote oníṣòwò ni, ó ṣòwò ìgbà tí kò tíì sílé epo wọ́n ti ń fọ epo, òun ni nọ́mbà 1 tó rí ṣe ní gbogbo the whole Africa. Ìgbà tó sílé epo yìí wọ́n ti ń fọ epo, òun ló já wálẹ̀ bóyá nọ́mbà 3 nísìnyí àti nǹkan kan tó ní. Gbogbo àwọn ìjọba wa tó bá ti débẹ̀ orí pé wọ́n máa tún rìfáínà wa ṣe yìí náà ni. Bóyá èmi ò jẹ́ bá wọn sọ pé ìjọba kan ò dá o, mi ì dẹ̀ jẹ́ bá wọn sọ pé ìjọba kan dá, torí mi ò rí wọn tán. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwa aráàlú gangan ni ò dá, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ìjọba gangan ni ò dá, torí èmi ò rò pé ṣe la ṣe ìlú yà ní Nàìjíríà tá a wà yìí. Kó má la jẹ́ pé àwọn ìjòyè burúkú òun la ní tá fi ń sọ pé ìjọba ò dá, torí lára àwọn ìjòyè burúkú, lára àwọn ìjòyè ìjọba òun ni sẹ́nítọ̀ wà, òun ni sẹ́nítì wà, òun ni local government wà, òun ni gọ́fúnà wà. Bí olórí orílẹ̀-èdè ààrẹ tó bá dá, tí àwọn senate president, ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, ilé ìgbìmọ̀ aṣòfin tó súnmọ́ àwọn aráàlú, agbẹnusọ fún àwọn aráàlú, tàbí àwọn tó ń lọ síbẹ̀ ló jẹ́ ohun tán ní kán máa fi ṣaráàlú kó máa tù wọ́n lára, àwọn ló fi ń ṣe tara wọn. Ṣe mọ̀ pé èèyàn ò rí wọn tán. Ìjọba lè dá tó bá ti níjòyè burúkú, ìjọba yẹn náà máa dárúkọ. Dangote nìkan ló ní rìfáínà ní Nàìjíríà, òun náà ló jẹ́ ká rí nírí pé ó wá sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu Àkànbí ọmọ Olódòdẹ, ó jẹ́ni tọ́lọ́run fún ní làákàyè, ó jẹ́ni tọ́lọ́run kọ́ tó gbọ́n. Ṣé mọ̀ pé awuyewuye wáyé láàrin NNPC pẹ̀lú Dangote, tán ní àwọn ọ̀nà wọn máa fún ní price iye tó máa tepo. Ìgbà tí ìyẹn lọ, awuyewuye kan ṣo iná ló tún wáyé nígbà tí wọ́n tún ṣe yẹn pé NNPC ní àyàfi kí Dangote àwọn ò ní ta crude oil fún bí, àbí kó máa lára nílùú àwọn aláwọ̀ funfun. Gbogbo wa mọ̀ pé stress yẹn pọ̀. Wọ́n gbé lọ gbébọ̀ ńgbà yẹn, wọ́n ní owó tí Nàìjíríà yá crude oil tá máa fi sanwó yẹn padà lọ́dún 10 lénìí, ọ̀hìn tí sọ pé owó epo tí Dangote máa rí, Tinubu ló jáde ló ní wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé fún. Mo tún gbàgẹ́ ńdà mí yọ láti NNPC wípé àfi kó máa fi dọ́là sanwó. Tinubu president yìí òun náà ló tún jáde pé Nàìjíríà la wà, ọmọ Nàìjíríà ṣe máa ṣe nǹkan láti fi ràn ìjọba lọ́wọ́, ká tún máa ní owó ilẹ̀ òkèèrè ni pé máa fi sanwó fún wa, wọ́n jẹ́ kó máa fi náírà sanwó. Bá a ṣe rí àbá ń bẹ̀, ipò tí Nàìjíríà wà lónìí, Tinubu tó bá jẹ́ òun fún ara ẹ̀ mọ̀ pé wọ́n ti bá Nàìjíríà débẹ̀, ó ṣeé ṣe kó má tiẹ̀ sọ pé òun máa ṣe olórí orílẹ̀-èdè. Ṣùgbọ́n ìgbà tó débẹ̀, ó gbìyànjú. Ilé tó wó láàrin ọjọ́ kan, ọdún 4 bó nílé ọ̀hún ò bá múra kò lè tún kọ́. Ìyànjú tèmi kàn rí tó yẹ kán fi kún ni wípé tébi bá kúrò ní ìṣẹ́,
ìṣẹ́ máa dínkù. Ọ̀rọ̀ elépo dé la bá dórí gbogbo ìta ń sọ yìí, bẹ́ẹ̀ ká má sọ continuity. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Bí NNPC kò bá gbà kí Dangote ó fowó sépo, àwọn Ìjẹ̀bú pòwe wọ́n ní má dòmí má dàyà rẹ̀, ìkan ló máa fọwọ́ mú. Bí NNPC bá képo wọ̀lú, kò sí nǹkan tó máa mú Dangote láti increase ìtọ̀dọ̀ ẹ̀ sọ́tọ̀. Ṣebí bí dẹ́pò Dangote kò bá ṣe lọ, dẹ́pò NNPC àṣe lọ. Àwọn tó bá wà nídìí ẹ̀ tán fẹ́ kó mi àlàáfíà kó tòrò, àwọn ni kó pe àrònú wọn àtọ̀dọ̀fínú wọn. Ṣùgbọ́n bàbá wa Tinubu ọlọ́tẹ̀, wọ́n ní ọlọ́tẹ̀ ọ̀tẹ̀, àsìkò ìṣèjọba tí wọ́n leléyìí. Nígbà tí bàbá Ọbásanjọ́ ń ṣèjọba, Senate President tó bá ṣèjọba fẹ́ẹ̀ tó 3, Senator tó bá ṣe kínní wọ́n fọ̀nà lé wọn. Ẹ jẹ́ kán jẹ́ kí òfin wa kó múlẹ̀, ẹ jẹ́ kán ṣe ìjọba yìí níjọba tí kò ní fèrèsé kankan nú tán fi nẹ́ẹ̀tì sí, kán jẹ́ kó jẹ́ gbangba làṣà ń ta. Torí kò sí olórí orílẹ̀-èdè tó máa fẹ́ kó jákòókò tòun náà máa rí àkọsílẹ̀ burúkú kọ. Kò sí ohun tí Tinubu dẹ̀ ń wá. Bàbá Tinubu eléyìí ò ń ṣe èébú. Àwa tá a jẹ́ ọmọ Tinubu yìí, a ò lè jẹ oúnjẹ ẹlẹ́gbẹ̀rún 2 tán kílẹ̀ tó ṣú. Ikú wo la fẹ́ jẹ sí? Kámbò torí bàbá ni Tinubu jẹ́. Tinubu ò lè dá jẹ oúnjẹ 50,000 tán lójúmọ́ mọ́. Kátà sọ pé kì í ṣe ìtawà ń jẹ, tán ìyàwó wa ń ṣe fún wa náà ń jẹ. So kò sí nǹkan tán ń wá tán ti ní. Tinubu dẹ̀ ti kọ́ ẹ̀kọ́ òṣèlú tó pọ̀ láti gba ayé bàbá wa Awólọ́wọ̀, Nàdẹ́kò, títí wá débi tó rí wọn gbé wọn dé. Kán gbìyànjú, kán yan kọ̀ǹda kúrò láàrin ìrẹsì, kán yan ìkòkò kúrò láàrin ọ̀dọ́ àgùntàn. Àwọn tó súnmọ́ aráàlú, òun ni local government chairman, ẹ̀wọ̀n ọ̀nà tí bàbá gbé gbà pé kán máa gbowó wọn. Tí chairman kan ò bá ṣe dáadáa nísìnyí, gbogbo local government àwọn aráàlú lẹ́tọ̀ọ́ láti lọ bá pé wàá jẹ́bọ owó tó gbà. Bépo bá wọ́n, Dangote ló mọ̀nà tóun fi rí crude oil, òun ló mọ̀nà tóun fi refine yẹn, òun ló mọ̀nà tí òun náà lè fi jèrè. Ẹ jẹ́ kó wọn ìjọba wa àtọwọn tó ń jẹ́ engineer tán náà wọ́n ń ṣe refiner láti jọ́njọ́ yìí. Ṣé bí ká tún ṣe ni kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ pilẹ̀ ṣe. Èèyàn kan wá pilẹ̀ ṣe tiẹ̀, ó parí ẹ̀ láàrin ìyá 2015 sí ohun táwọn ọmọ láwọn ọmọ èèyàn tó bá fi ṣàwúrò ṣe kò mọ̀ kò náwó lọ́wọ́ ni.